kí Nàkíbù ó máa rọra bọ̀ díẹ̀díẹ̀. wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ dákun bí Nàkíbù bá ti ń wọlé. tí Nàkíbù bá ti ń wọlé ẹ jẹ́ kí ọmọ tó jẹ́ kí oríire ó kan bàbá. ká ní stand ovation fọmọ àlùbáríkà. ṣé báwọn ọmọ kan ní ń gbé bàbá wọn lẹ̀ wọ̀n. ọmọ tí ò bójú bàbá ẹ̀ jẹ́. ṣé báwọn ọmọ kan ní ń kó bàbá wọn sí yọ́yọ́. máma yọ lò. náà bójú bàbá jẹ́. wàláhì inú bàbá mi ń dùn ni. ọba tí ò bójú bàbá jẹ́. bá mi ti ń jẹ oúnjẹ tipẹ́ o. àfà. ṣùgbọ́n oúnjẹ tòní. ẹ̀yin yá wa wàláhì bá mi jẹ oúnjẹ òní. nígbà tá a fà bí ìkọrin tẹ̀ tó ní o ṣe Ọlọ́run ò bójú mi jẹ́. no. ẹ pẹ̀lẹ́. Nàkíbù lè àṣíráàfì bí bá ti ń bọ̀. gbogbo ní stand ovation ká ti gbogbo ìwọ tó bá mọ̀ pé nẹ́tíwọ́ọ̀kì ayé rẹ̀ látara bàbá mi àgbà Adéwùmí Agbára Omi ni. máa sọ pé ọmọ olóore rè o. lórí ìdúró ni ká ti máa kí Ọlọ́run lára. ọmọ olóore rè wàláhì gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ arówó gbà lásìkò ẹ̀ mọ̀ ní àtibọ̀tẹ́ o. alálàní aláyìndé. ọmọ olóore rè o. ọmọ olóore rè ẹ̀ forin àti ìlú yẹ sí o. ọmọ olóore rè o. ọmọ olóore rè o. ẹ̀ forin àti ìlú yẹ sí o. Nàkíbù díẹ̀ ni wọ́rọ́wọ́rọ́. ọjọ́ lọ́jọ́ òní. ọmọ olóore rè ọmọ olóore rè ẹ̀ forin àti ìlú yẹ sí o. ọmọ olóore rè ọmọ olóore rè ẹ forin àti ìlú yẹ sí o. ọmọ olóore rè ọmọ olóore rè ẹ forin àti ìlú yẹ sí o. ọmọ olóore rè ọmọ olóore rè ẹ forin àti ìlú yẹ sí o. ọmọ Adéwùmí rè ọmọ Adéwùmí rè ẹ forin àti ìlú yẹ sí o. ọmọ olóore rè Nàkíbù ọmọ olóore rè ẹ forin àti ìlú yẹ sí o. ọmọ Agbára Omi rè o. ọba Agbára Omi rè ẹ forin àti ìlú yẹ sí o. ọmọ olóore ọmọ èyí o. ọmọ olóore ẹ forin àti ìlú yẹ sí o. ọmọ olóore rè ọmọ olóore rè ẹ forin àti ìlú yẹ sí o. ọmọ olóore ẹ forin àti ìlú yẹ sí o. Nàkíbù wá rè o. Nàkíbù wá rè ẹ forin àti ìlú yẹ sí o. ọmọ olóore ẹ forin àti ìlú yẹ sí o. súnmọ́ yìí là máa mọ̀ rè o. súnmọ́ yìí lálẹ́ yìí o. ẹ forin àti ìlú yẹ sí o. ọmọ olóore ọmọ olóríire ọmọ olóore ẹ forin àti ìlú yẹ sí o. ẹ forin àti ìlú yẹ sí o. ọmọ olóore ẹ forin àti ìlú yẹ sí o. ọmọ olóore ẹ forin àti ìlú yẹ sí o. ọmọ olóore ọmọ olóore forin àti ìlú yẹ sí o. ọmọ olóore ọmọ olóore ẹ forin àti ìlú yẹ sí o. ẹ sọ pé orí kan bá súnmọ́ ara ìbọ̀ àyà sọ pé orí kan bá súnmọ́ arangba orí Adéwùmí súnmọ́ òrànlẹ́ o orí kan bá súnmọ́ orí Adéwùmí súnmọ́ òrànlẹ́ o orí kan bá súnmọ́ arangba orí bàbá rẹ̀ súnmọ́ òrànlẹ́ o. orí kan bá sún wọn arágbá o orí kan bá sún wọn arágbá
bàbá rẹ̀ sùn wà ó rẹ̀ ẹ́ o. orí bàbá sùn wà àgbà. orí alálà ní sùn wà ó rẹ̀ ẹ́. orí bàbá sùn wà. sàwí pé orí alálà ní sùn wà ó rẹ̀ ẹ́. orí bàbá sùn wà àgbà. ẹ bá sọ pé lọ́wọ́ akíbẹ̀rù. láwa kúbẹ̀rù. gbogbo ẹni tó bá fẹ́ràn báwa Ismail. ọ̀fẹ́ràn báwa Ismail. ẹ bọ́ sẹ́yìn rẹ̀ báyìí. ẹ bọ́ sẹ́yìn ẹ̀yìn ni ẹ dúró sí. ẹ máa bọ̀ báyìí ẹ máa bọ̀ lẹ́yìn wa báyìí. ẹ jẹ́ kí bàbá ó máa wò ó ẹ̀yìn ni ẹ bọ́ sí. wọ́n ní àdòdó yìí déédéé sin à ẹni ó dò ní ẹja kí kó ó káàbọ̀. ní òun ló ṣiṣẹ́. afẹ́kẹ́ bá a sún sẹ́yìn dáadáa. ẹ dákun ẹ já sún sẹ́yìn dáadáa. akí àfáwọ̀ àgbà àṣẹ Abdulfatai Ayọ̀lò gbogbo tí ń ṣe ìyàlábùrú ò ní ṣe ọ́. àmín. lẹ́ẹ̀kan náà ẹni ó lè rí làjọ fari rẹ̀ àṣẹ Abdulrasidi alágbára omi. adamallahu hayatahu. àwọn ìyàwó bàbá mi mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ìyá àlùbáríkà. ẹ wá bá a sún sẹ́yìn díẹ̀ sí ẹ dákun ẹ dákun. torí a lọ lè gé ilẹ̀kùn àti wọlé àfáàwà Ismail masha allah. láàdárí padà láwọn ké Kùránì pẹ̀lú ògùn ọlọ́run. gbogbo owó táwọn àfọwọ́bà gbà lónìí alágbára mi ó gbé gbogbo ẹ lẹ̀ pátá. èmi náà ó sì gbé e lẹ̀ àmọ́ mo fẹ́ kí Ismaila ó kí Ọlọ́run lára bàbá tó bí. aláhi lazim ó tó bẹ́ẹ̀. àfáàwà Mufti ní Ìjẹ̀dẹ̀ níjọ́ tí bàbá àgbàlagbà jì tí ilé parí tán tí wọ́n fẹ́ sí ilé wọ́n fẹ́ sí ilé fún àbálẹ́ ìgbà mi àkèrè ńjọ́ náà bẹ́ẹ̀ bá ń ka ọjọ́ erí ní ìsìn ayé ó kàn sọ̀yàn di wèrè ni ìwọ lọ́mọ yé 60 70 tó ọ̀dà tí ò lálàáfíà Sheikh Rasheed adamallahu hayatahu. àwa tájọ jẹ́ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tá a máa ń wọ̀ ẹ̀rù rẹ̀ máa ń bà wá ni ọba tó tó ẹ̀rù rẹ̀ máa bẹ̀rù. ń bà wá ni torí a padà síbi wípé bí ìbájẹ́ pé rírọ̀ ìyá àti bàbá irọ́ ni eré ò gbọ́dọ̀ yá ọ tó báyìí wàláì àkàndá ọlọ́run. àsọ̀bù ni mélòó lè yàn wọ̀ ẹ́ gbogbo àwọn dàwọn tí mẹ́ta ní sí àṣírí wọn ti tú sọ̀bù ni tó bá gbé 1 million wá ẹni ó gbé fún kó máa fura ọ̀sà ó bayé ẹ̀jẹ̀ nígbẹ̀yìn. ẹ máa wò ó tàbí kó ní diabetes wàláì. bíyàwó rẹ̀ ti sin àtọ́ ẹnu wọn kó máa wọlé bọ̀ ni diabetes máa pa iṣan ni àfà kéèyàn akóró àìlè ìsílẹ̀ kéèyàn alára ń rò ara wèrè wo nítorí wọn ò ní gbádùn. alágbára omi táyé ó fi tán lẹ̀ ọlọ́run ò ní fi àlàáfíà ara jẹ ọ́n yà. amiina. Ismail ọmọ yẹn jọ mí lójú lẹ́ni ń ṣàdúrà fún bàbá rẹ̀ omi wọn bọ́ lójú ẹ̀ mo wá rántí jọ́ta fi jẹ nàkírù jọ́nla owó tá a gbà fún alágbára omi lónìí lówó kò ná 500,000 ni yóò sì pé tí yóò bá tún lé lókù. ẹni ó ní nǹkan là á fún wàláì. ọ̀rọ̀ rẹ̀ kọjá pé àbọ̀lọ̀ lè pè yàn wá káírò kó wá gbowó kò náà ni níbo. ìkònà rẹ̀ ẹgbẹ́ rẹ̀ ló wà àbáwa Mufti orin jọ yẹn ó pa mi lórí ó ní bí ó ní bàbá mi gangan ní nkọ́ o ṣùgbọ́n sọ ma pé àwa ìjẹkújẹ ti fẹ́ di alọ́kàn pẹ̀lú ìrìn àjò ayé àmọ́ síbẹ̀síbẹ̀ náà kọ irọ́ ni à kọjá ọ̀ rí pé babalọ́la dìde njọ́ náà nǹkan wí ni wípé ilé. ẹ wá wọlé èyí bàbá o bàbá Lágbájì ẹ̀yin lẹ́nilé ọwọ́ adíjú àbáwọ̀ alágbára omi lẹ́nìí bàbá Ọláwùmí Adéwùmí ẹ̀yin lẹ́nilé ọ̀dà mi lójú gbàngbà wípé àṣà ò gbọ́dọ̀ wọlé gbẹ́yẹlé. ẹ wá wọlé èyí bàbá ẹ wá wọlé yí bàbá. bàbá Adéwùmí ẹ̀yin lẹ́nilé ọ̀dà mi lójú gbangba. wípé àṣà ò gbọ́dọ̀ wọlé gbẹ́yẹlé. wá wọlé yìí bàbá bàbá Adéwùmí ẹ̀yin lẹ́nilé ọ̀dà mi lójú gbangba. wípé àṣà ò gbọ́dọ̀
mi yọ̀rọ̀ a àgbà. máa lọ díẹ̀ bá náà. 500,000 là ń lọ látọ̀dọ̀ yín. Oya. Allahu akbar. Bẹ́ẹ̀. Allahu akbar. Allahu akbar. Ajiwa Ismail. Ó ní bàbá ju billions lọ. Ó ní ká pa 3 million naira. Multiply by 6. Amina. $1.2 million Àfọ̀ naira. Ismail wọ́n ní 1.2 million àwọn fi kó wà bá àwọn lọ́nà. Allahu akbar. Máa dámọ́ ilẹ̀ àìní. Máa dámọ́ ilẹ̀ àìní. Àfọ̀ àwa kò ní rí nira. Àfọ̀ àwa kò ní rí nira. Alágbára omi kò ní rí nira. Àfọ̀ àwa kò ní rí nira. Sẹ́wúrọ̀ síbi kò ní rí nira. Àfọ̀ àwa kò ní rí nira. Bàbá ti fẹ́ràn ọlọ́mọ bá wí bí ṣe wíwù. Adéwù mi kò ní rí nira. Àfọ̀ àwa kò ní rí nira. Ó máa lọ lọ́wọ́lẹ̀. Òní yìí. Wọ́n ní lónìí àwọn fẹ́ kọ́ lọ́hún ó parí rẹ̀ yányán. Bàbá mi àgbà àṣẹ́wù súnú rẹ́yìnì wọ́n ní 25,000 naira ó ti di 1 kíni 1.2. 225. 1.225. 1.225. Pẹ̀lú ògùn ọlọ́run yóò pè. Bámi àgbà kéwù pè mí wọ́n lè wá fún wa ní àkáǹtì bámi àgbà. Àkáǹtì bàbá direct. Àkáǹtì bámi. Ìta máa kọ̀ fún àwọn ilé ayé nìsín. Níta wá sí ń bì nù. Àfọ̀ àwa kò ní rí nira. Àfọ̀ Àfọ̀ àwa kò ní rí nira. Bámi àgbà kéwù pè mí. Bámi àgbà kéwù pè mí wọ́n láwọn náà ṣe ní 20,000 naira. Àfi àkáǹtì bàbá nìsín. Àfọ̀ àwa kò ní rí nira. Àlá ni ó kò ní rí nira. Wọ́n ní bí ó ṣe bẹ̀rẹ̀ yẹn. Ó yá a ti rí 1.245. 1.2 million 45,000. Ó yá Focus. focus. Yusuf. Ó 50,000 ní naira. 50,000. Ẹ bá ń gbọ́dọ̀ tóbi. Allahu akbar. Alálà ni ó kò ní rí nira. Àfọ̀ àwa kò ní bàbá mi Dr. Mansour wọ́n ní 20,000 naira. Aláwòye. Àdọ́tò Dr. Mansuruddin. wọ́n ní owó 20,000 naira. Aláwòye. 1.2 million 65,000. Ó yá ìdákọ̀ ẹ̀ bá ń wí. Àti ìwà àgbà. Alala Alájà Abuda. Alájà Abdala wọ́n ní 100,000 naira. Wọ́n ní 100,000 naira. 1.3 million 65,000. Ìyá wa àgbà nínú ilé bàbá wa àgbà gbẹ̀rù mi alágbára omi. Àbáwá sọ́ọ́lì òdàbò. Àti dáadáa àti àlùbáríkà. Wọ́n ní 100,000 naira. Alájà Abdala. Alala ni o kò ní rí. Umu Yusra ní lọ́dọ̀ bàbá wa àgbà agbára omi Agbára omi gangan. wọ́n ní 50,000 naira. Ìyá wa Umu Asina 250,000. Ìyá wa Alájà Awa Ọ́dì. ìyá wa lọ́jọ́ bí ìjẹta wọ́n ní 50,000. Ṣàgbọ́. Alala ni o kò ní rí nira. Àfọ̀ àwa kò ní rí nira. Oníyọ̀ Muhammadu Sọ́ọ́lì oníyọ̀ ó ní 50,000 naira. Alala ni kò ní rí nira. Àfọ̀ àwa kò ní rí nira. Sẹ́wù oníyọ̀ Mukada Mikael. Mikael Al-Muqaddam al-Awwal. Badrudin wọ́n ní 50,000 naira. Mukadam àkọ́kọ́ fún gbogbo àwíz. Ó ní 50,000 naira. Sheikh Mikael. Alala ni o kò ní rí nira. Bẹ́ẹ̀. Àfọ̀ àwa kò ní rí nira.
akọ. Táíwò. Hello. 25,000 naira. Àbáwá tọ́lá. Àbá Lukman Albarika. Alibarika. 25,000 naira. Àbáwá kò ní. 50,000. Àbáwá. Àbá Tọ́líà. 25,000 naira. Àbáwá Alibarika. Àbáwá Táíwò. Ọlá Sehu 10,000 naira. Alalukurani 25,000. Alibarika Honorable Lukman Alibarika. 50,000 naira. 50,000 naira ti dàkọ. Alalukurani ńkọ́. Aka Aba Sọ́ọ̀lì Mọ́ndé Mọ́ndé. Alalukurani 25,000 naira. 25,000 naira. Àbá Kamaludini. Baba Pupa. Umu 50,000. Olórí àkọ́kọ́ lọ́dẹ̀ àfáwọ̀ Ismail. Lọ́dọ̀ àfáwọ̀ Ismail. Wọ́n lówó. Èló 20,000. Ìyàwó àkejì ńkọ́. Alájà wa Umu Faiza. Èló tọrọ tí. 20,000 naira. 20,000. Alala ni kò ní rí nira. Àbáwá kò ní rí nira. Níyà yìí lónìí. Àbáwá Alhaji wa Hasan Wahab 500,000. Àbáwá kò ní rí nira. Alala ni kò ní. Adéwùmí kò ní rí nira. Àbáwá kò ní rí nira. Àbáwá kò ní rí nira. Àbáwá kò ní rí nira. Alala ni kò ní rí nira. Sọ́bẹ̀. Àbáwá kò ní rí nira. Sehu Moiz 10,000. Sehu Moiz 10,000. Afa Sehu Abdul Qadiri 10,000. Salim Moyidine Salimanu 10,000. 10,000. Afa wa Esi Abdulgani Àbáwá kò ní rí Saraki nira. 100,000. Saraki 100. Saraki Adini 100,000. Alala ni kò ní rí nira. Abdulrasaq Ayédùn 10,000. 10,000. Bàbá ni Aláyídé kò ní rí nira. Àyìnlá kò ní rí nira. Ajibatai Babalọlá 20,000. Babalọlá 20,000 naira. Ẹ máa kọ́lẹ̀ o. Fatai Babalọlá 20,000. Alala ni kò ní rí Adarúkọ́yà. nira. Adarúkọ́yà Adéwùmí agbára ní. 20,000 naira. Agbára omi 20,000. Adarúkọ́yà Adéwùmí Alala agbára ni ní. kò ní rí nira. Àbáwá kò ní rí nira. Adéwùmí kò ní rí nira. Bàbá báyìí, bàbá báyìí, bàbá báyìí, bàbá báyìí. Adéwùmí kò ní rí nira. Àbáwá Adéwùmí. Alájà wa Alimatu Sábíà 20. Alájà Alimatu Sábíà 20,000. Adáwà ní Mọ́tò Umu Sábíà. Asina ni wọ́n sọ bẹ́ẹ̀. Àbáwá kò ní rí nira. Àbáwọ̀ Olúgbàdé 5,000. Àdáwà kò ní wọ́n sọ bẹ́ẹ̀. Umu Yusira ni wọ́n sọ bẹ́ẹ̀ pé. Àbáwá kò ní rí nira. bàbá mi kéwú gbèmí ni wọ́n sọ bẹ́ẹ̀. Ọ̀yá kò ní rí nira. Sunu Reni ni wọ́n sọ bẹ́ẹ̀. Ọ̀yá jábọ̀ tó máa lọ wájú lé. Ẹ jábọ̀ tó wà lọ. Àbáwá kò ní rí nira. Àbáwá kò ní rí nira. Adéwùmí o kò ní rí nira. Àbáwá kò ní rí nira. Adéwùmí o kò ní rí nira. Àbáwá kò ní rí nira. Omi kò rí Adéwùmí kò ní rí nira. Àbáwá kò ní rí nira. Bàbá wa lágbára omi. Wọ́n la dúpẹ́ fọlọ́hún. Alhamdulillah. Bàbá wa wọ́n ní pé ayé pé ńgbà tí bàbá wa fà ńlá tí wọ́n ń sọ̀rọ̀ nísìnyí. Bàbá àwọn kọ́ dìde. Bàbá láwọn ò fọkàn sí ti ń ṣẹlẹ̀ yìí. wọ́n
wọ́n ní pé ṣùgbọ́n àwọn ọmọ pọ̀ dá kéèyàn máa ṣiṣẹ́. àsìkò tí bá wọn ń ṣe lọ́wọ́ kó má fèrè kó má fọkàn ṣeré ńgbà náà. bàbá làwọn proud pé àwọn kó àwọn ọmọ àwọn kéwú. wọ́n kọ́ ọmọ ìyá ń kéwú. àwọn ọmọ àfẹnú bí gbogbo wa báyìí bàbá kọ́ wa ní kéwú. bàbá wa rántí pé dàpẹ́ táwọn ti sẹ̀ lónìí àwọn náà ṣe fún bàbá àwọn ọjọ́ kan nígbà kíkún táwọn ìgbà kan láwọn ìgbà kan wọ́n ṣe fún àwọn bàbá wọn. ìmọ̀ ń jẹ́ kan àbàrà ìmọ̀ náwó ọmọ mú bí alága ìmọ̀ náwó bí fámìlì kọ̀ wá wájọ́ náà ní 1982 ìjọ tó wó ní ìjọ náà lọ́hùn-ún tó láwọn òkè náà kò wá sọ alága anájọ́ náà wá ajá àdámà àwọn ní. ọ̀dọ̀ àbí mílíọ̀nù jọ náà alága gan ògbéwò ẹ̀ kalẹ̀ rí báwọn bá ṣe gbó kalẹ̀ níjọ́ náà fún àwọn bàbá wọn sì bú sẹ́kún pẹ̀lú ìdùnnú níjọ́ náà wọ́n sì bú sẹ́kún níjọ́ náà wọ́n ní Sheikh Abdulrasheed ẹ̀mẹ́ta ní púpọ̀ àwọn bá wà wọ́n lọ gbà tó jù bẹ́ẹ̀ jágbé lọ́wọ́ tóbi wọ́n lọ gbà tó jù bẹ́ẹ̀ lọ. bàbá wa náà wá sọ̀lẹ́ wọ́n kó wa ń kéwù wọ́n tì mí síta ẹnu wa omi gan ọlọ́bìnrin kan gbogbo kálukú Ọlọ́run wá dá lóhùn kọ́ ọmọ yọ̀ láyọ̀ jù ọ̀ṣọ̀wọ́ kọ́lé kò ní mọ iyì rẹ̀ lọ́ọ̀ta kọ́ lọ wò ó tọ̀ kéde ní lọ́ọ̀ta àfáà ni ó yanjú Dr. Mansur bàbá wa Dr. Mansur àbá pọ́n wọn lé akí àbá wa Jamiu àmì Ọlọ́run èèmọ̀ mẹ́ẹ̀mọ̀ bàbá wa kí yín ọmọ tó yẹ tọrọ ọmọ Sheikh ahlan wa sahlan wa marhaba bikum. àbá wa alágbára omi wọn náà kí bàbá wa Sheikh Jamiu àmì Ọlọ́run adamallahu ayatahu. àwọn ọmọ tó yẹ sí pé ọgbọ́n náà jẹ́ kí wọ́n rọrùn sùn. Allahu akbar Allahu akbar gbogbo ẹ̀yin olóríire ẹ bá ṣàpọ́nlé Dr. Mansur Al-Falaki látọ̀rí àbá alágbára omi àbáwá Sàlá Abdul Wahab ẹ̀yin ni aṣáájú ẹ bọ́ síbí yìí ǹjọ́ tí ẹ sílẹ̀ tí yín ṣe ipá ṣàbòsí fún yín ìtẹ́ni tí àwọn oníkẹ́yẹ ṣe ipá wọn náà ń ṣe. kọ́bú ọ̀dọ́ jù bẹ́ẹ̀ lọ wàláhì lẹ́àsìm ní Festac $1 million gbangba $1 million kọ̀rọ̀ ọjọ́ $2 million àwọn ìyàwó 200,000 ìyá 200 bàbá 200 aláti sí ndúró lọ́sẹ̀ kẹsẹ̀ ṣé wàá wípé tí bàbá ṣe fún yíjọ́ kínní àná náà lọ́mọ náà tún ṣe fún báyìí ọmọ dáadáa ni Dr. Mansur 100,000 kọ́ mọ́ lọ́bẹ̀ báyìí nísinsìnyí náà ni kọ́ máa dún báwọn ó ti ṣe bẹ́ẹ̀ náà nù account number dà nítorí eléyìí tí ọba ń ṣe yìí o
gbogbo ẹni tó ní bá fẹ́ ṣe irú ẹ̀ ní dáadáa kóun náà máa fi kọ́ ṣe dáadáa. bẹ́ẹ̀ wọ́n bá ti fẹ́ gbowó náà kí wọ́n àbá ló kù díẹ̀ owó ni gbogbo ẹ tí bá bẹ́ẹ̀ ń bì yìí ká mówó náà jáde àtọ̀dọ̀ ọba wa àfa ńlá wọ́n ní 10,000 naira. Ajiwa Ismail gangan fúnra wọn lówó 50,000 naira. àfa wa Nakibul Ashraf àbí onílé òní ó ní 50,000 kọ́ máa lọ sọ́dọ̀ bàbá wa àwọn náà ní. àfa wa Asad Abdul Wahab 100,000 naira. àfa wa bàbá onílé òní 50,000 naira. bàbá wa Adéwùmí alágbára omi náà. bàbá wa sínú rain. bàbá wa Adéwùmí alágbára omi 50,000 naira bákan náà. owó Dr. Mansour tọ kásì má bínú ìṣe ń lọ náà ni. ìbá táwọn bàbá wa bá wọn nílẹ̀ kan ọ̀pẹ ni wọ́n sà ń dà. ṣé o gbọ́ ẹni tó roko náà ni máa ń kéré rẹ̀. bàbá wa wo ojú wọn bí ṣe ń dán tí sì ń dùn yìí sallallahu alayhi wa sallam ẹ ní gbó láyéláyé gbogbo ọ̀kan ní bẹ́ẹ̀ lọ́rin àfi tó o bá mọ̀ ló kù ilé òbú ni amina kọ́ máa ń lọ bẹ́ẹ̀ alájà wa Umu Kasina tí a fọwọ́ sọ́dọ̀ Abdul Wahab wọ́n ti send 100,000 naira alájà wa Umu Kasina alájì wa Amadu Yusuf wọ́n ní 5,000. àwọn àtàwọn fẹ́ẹ́ ṣe transfer àkáǹtì rẹ̀ GTB 0030 40 65 49 GTB Bank. alájà wa Umu Kasina owó 10,000 naira. alájà wa Umu Kasina 10,000 naira. ọ̀ya gbogbo ẹni tó bá fẹ́ sọ̀pọ́tì owó ti gbangba wá lé à ṣùgbọ́n ti kọ̀rọ̀ wá. wọ́n ní tábà ti gbowó bàbá wa Dr. Mansuru tán à ń lọ gé ká lọ wọlé lókù. wọ́n ní ká máa ọ̀ya bàbá oníkùránì ọ̀ya sọ̀pọ́tà. bàbá wa mùkádàmù àgbà fún gbogbo àwíìs ọlọ́run jẹ́ mi wọ́n gùn fún wa o bàbá lùbáríkà ta ló kàn. ta ló kù wọ́n náà wá wọlé sínú ọkọ̀ wọ́n ní rírẹ̀. 20,000. ó dá mi lójú gbangba o ó dá mi lójú gidi gan ni ó wáyà pásá ò gbọ́dọ̀ wọlé bẹ́yẹlé. ó dá mi lójú gbangba. onílùwà kí ló dé. ọ̀ya bábí àgbà fúnnú rẹ ni bábí ló ti yá o. ó dá mi lójú gbangba. ó ti yá bàbá wa gbà mí ọlọ́run. bẹ́ẹ̀ ni bàbí. ọ̀dọ̀ wọlé. sọ pé àbá wa kò ní rí nira. Adéhùn mi ò kò ní rí nira. Ẹwọ́lẹ̀ ni kì í ṣagídí. Adéhùn mi kò ní rí nira. Pẹ̀lú yọ̀ǹda yín. anakunla. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Àtìlẹ́yìn Ànábì Muhammad. àti àtìlẹ́yìn Ànábì Muhammad. Mo fi ọlá bàbá ìtọrọ. àbá náà fi ọlọ́run bá wa àmì ọlọ́run tọ́ra Sheikh Jamiu Sanusi àmì ọlọ́run. Ẹjọ́ ọlọ́run o. lóòótọ́ ní ti bíbí. ní ti bíbí. Ọmọ wa ni. ọmọ bàbá anájẹ́. Ṣùgbọ́n èmi gbà pé àmì Ọlọ́run. àwọn àbá gbà pa mi ọlọ́run ni. Ẹ bá sọ pé sẹ́wù.
kódà ẹ máa ń sọ bẹ́ẹ̀ nígbà míì ẹ máa ń sọ bẹ́ẹ̀ dáadáa wà láì. ṣé lójú rẹ̀ ni mo ti sọ yìí. ẹ máa ń sọ bẹ́ẹ̀ ẹ máa ń sọ físíbì. mo ní mi ò mọ ìwé èèyàn tó jẹ́ dáadáa ni. àbáná àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ jẹ́ dáadáa o àwọn tó ń ti bẹ́ẹ̀. àbá súnmọ́ra wa. àbá súnmọ́ra wa. wọ́n mo nífẹ̀ẹ́ rẹ̀ tán yẹn. àmọ́ wọn nífẹ̀ẹ́ àmì ọlọ́run sì ni. ní kọ́. wàláì bàbá sọ bẹ́ẹ̀. ó ní pé ọ̀rọ̀ ìgbésẹ̀ mi rẹ̀ jọra wọn. ìwé ìgbésẹ̀ àbáwọn àmì ọlọ́run wọn jẹ́ ti ọba alágbára mi. bọ́lá ń sọ ọ̀rọ̀ alágbára mi náà nù ni. wọ́n yọ̀ǹda kó gé kìnnà. bọ́lá wọn yọ̀ǹda kó gé kìnnì. ọjọ́ lọ́wọ́ àjùmọ̀. àtọ́ba sí ilé yìí. lẹ́yìn ìgbà náà. lẹ́yìn ìgbà náà. bàbá wa sí kó. bàbá wa sí kó. ẹ̀yin náà bọ́ sẹ́gbẹ̀ẹ́ wọn lọ. ẹwẹ́ máa bọ̀ ń fì. bàbá wa dókítọ̀. bàbá wa dókítọ̀. bàbá sí kó ẹ bọ́ sọ. bàbá Sàláàtì sí kó ẹ bọ́ sọ. ẹ dúró ti bàbá alágbára omi. bàbá Akéwùgbè mí. ayé ọ̀nà fídíò yẹn. ní ọlá ọlọ́run àti ti ànábì Muhammad. àti ìyọ̀dá bàbá wa àti ìyọ̀dá ọlọ́run ọba. lórúkọ bàbá àwọn bàbá wa yìí àti orúkọ ọlọ́run ọba náà. ṣé lórí ká àti àbá wa àbí ọlọ́run ṣe yìí. wọ́n kàn ní méjì àbá àbí ọlọ́run ṣe wáyé. wọ́n lẹ́yìn náà lẹ́sẹ̀. wọ́n ní pẹ̀lú orúkọ ọlọ́run náà lọ́nà ti sí náà nù ní. owó 20,000 naira. owó 20,000 owó bí àbá wa ní ọlọ́run. ọlọ́jẹ́ kájà àbá wa ọlọ́jẹ́ kó kú dáadáa. ẹni wọ́n tún wà kú dáadáa. ẹni wọ́n tún wà kú dáadáa. gbogbo ẹ̀yà báyìí ní kábà àbẹ́lẹ́ ń ṣe. ẹ̀yin náà ni mo wà. ẹ̀yin àbá náà ni wọ́n wà. owó bàbá àpò ní àbá àbẹ́lẹ́ wọn fi kó sí. owó kan wà àlùbáríkà ni mo bá ní. àbáríkà ní bádé. pẹ̀lú ìyọ̀dá ọgbẹ̀yìn àfà. ìyọ̀dá ọgbẹ̀yìn àfà. ẹ̀jẹ̀ ká Fatiha tó kéda. kàkà Fatiha. Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir-Rahim. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Alhamdulillah. Dọ́kítọ̀ ẹ máa bọ̀ wọ́n. Dọ́kítọ̀ Al-Malaki. Oya ẹgbẹ́ tó ti wà fún àbáká kékeré.
kẹ́ ẹ máa wọ ìtòrò pàtó ìlú wa ní amọ́kọ́ ní ìlà. Anakunla. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تستجيب العدل وتريد بالعدل صلاة لا بعد لها ولا منتهى ولا انتهاء صلاة دائمة بدوامها وعلى آله وصحبه وسلم تسليما ذلك آمين. Kí bàbá Akéwùgbè mi. Kí bàbá Akéwùgbè mi. Ẹ̀jẹ̀ ká tún lọ kó kọ́ ẹ̀jẹ̀ tó kọ́. Àbá wa kò ní ìnira. Àbá wa kò ní ìnira. Bàbá àgbà bàbá làgbàdì. Àbá wa kò ní ìnira. Àwa rẹ̀ ló fún Bàbá wa Akéwùgbè mi. Àbá wa kò ní ìnira. Láìsí ìwúwo. Àwọn yóò ṣe àmì ìdàpọ̀ ọ̀la àti tóbi àlùkùránì. Ẹni tó kù báyìí. A ṣe Salatu Tunjina. Ayẹyẹ Tunjina kan. Torí gbogbo iye àwọn awùlíyá Allahu lọ́pàdé ń bí. Gbogbo àwọn àfáàjà àfáàlálálá lọ́pàá ń bì yìí. Gbogbo tí jáwọn wọlé yìí ọ̀rọ̀. Gbogbo àwọn wòlíì Ọlọ́run lọ́pàá Kò ń sí bì. ìrẹ̀ yìí tí ò pé ń bí lọ. Kò sẹ́yìn tí ò pé bẹ́ẹ̀. Máa dákọ̀ wọn. Máa dákọ̀ wọn ó sì Máa rò lẹ́mí rẹ̀. máa rò ó sì Bọ́ máa ọba pẹ Sheikh Ádámù ń bẹ. wọ́n máa bá ń bì yìí. Bọ́ ọba pẹ Alhaji Àgbà ń bẹ Wọ́n ń bí. máa bá ń bì yìí. Bọ́ ọba pẹ bàbá àgbàlagbà ti ń bẹ Wọ́n ń bí. máa bá ń bì yìí. Bẹ́ ṣé wà Ahmad Tijani ń Wọ́n bẹ ń máa bí. bá ń bì yìí. Ṣé Ibrahim Niyas ń bẹ ń bí. Ó wà ń bì yìí. Wọ́n lọ lé pé Amirul Awliya Sultanul Awliya Sheikh Abdul Qadir. Òun náà bẹ ń bí. Ó wà ń bì yìí. Gbogbo tí jẹ́ wòlíì tí Gbogbo wòlíì Ọlọ́run wà ń bì pátá. àwọn pàtàkì Abdul Qadir. Òun náà ti mọ̀ nígbà mo ti gbá Abdul Qadir mo gbé látòkè lónìí. Àtọ̀kẹ́ náà. A fi gbogbo yẹ wọn bẹ lọ. Àìbẹ̀ Ọlọ́run fún yín. Atẹ́kùn tí ọmọ fẹ́ ń bí. Adákùnjẹ́ ọmọ fẹ́ ń bì. Ìyẹn tí ọmọ fẹ́ lù. Oòrùn tí ọmọ rẹ̀ ń bí. Ọmọ tí ọmọ rẹ̀ ń bì. Ìyẹn tí ọmọ rẹ̀ wọ́n Ọjọ́ náà máa rẹ̀ mọ́ yìí. Òjò tí ọmọ rọ̀ fún Ọjọ́ yín. náà máa rẹ̀ ń bì. Òjò òdùnnú ni. Òjòdú ní ọmọ jẹ́. Òjò ìbànújẹ́ ò ní wọlé. Àgbẹ̀dẹ́nà bí a mi jẹ́ mi sẹ́yìn á. Wàtàrífáwọ́nà bí a ìdáka àdájá. Wàtàrífáwọ́nà bí a àbsàl gáyà. Bíjàmí ilẹ̀ hayá ti fi hayá ti wọ́n bá dà. Alamna Shirak. Alámúná sí ọkàn. Bàbá wa gbára omi ni wọ́n ní. Bàbá wa náà ní. Bẹ́ẹ̀ ṣàdúrà fún yín. Bá a ṣàdúrà fún yín. Àdúrà yìí ti Àdúrà yín ti gbà. torí ẹ̀ ti wù àdúrà láti. Nígbà tí wù àdúrà láti lẹ̀. Ẹnìkan ọ̀sùnmọ́ yín kọ́ kábàánújẹ́. Ẹnì kan ní súnmọ́ yín kó sórí ibú. Ẹ̀rọ kò yókù lójú àgbà alágbàṣẹ́. Alámúná sí à. Àbá wa mufti gbogbo olùjẹ́lẹ̀ ló kọ́ bàbá àgbàlagbà jì. Bàbá mufti láti gbogbo. Ẹsẹ̀ tí bàbá wa gbé lèmi náà tẹ̀lé. Ẹ̀jẹ̀ tí ọba gbẹ́rẹ́ lọ́wọ́ náà tẹ̀lé. Àwọn tí pé aláya dárù mọ́ èèyàn ẹ̀mí ẹ máa ń tó bá ní ìmọ̀ dárù. Àǹtí bí kù lè bẹ́ẹ̀ fi. Fani madaru wati bikuli defi. Ìsámà abẹ́ ìfù àwọn hásà òní màkánù. Ìsámà abẹ́ ìfù àwọn hásà òní màkánù. Bàbá wa àgbà agbára omi. Ọ̀gá bára omi. Ayé kì í kálásẹ̀ tí ìgbókù ìṣẹ́. Olóhùn Ọlọ́run má bá a ṣe ti sọ̀rọ̀ yìí. bàbá wa àgbàgbọ́rọ̀ mi àtàdáwọlé àtàdọ́kànlé Àṣeyọrí. Ọlọ́run
pé má fara pa ẹ má bínú iṣẹ́ ọlọ́gbàjà gbẹ̀dẹ̀ mọ́ tọrọ bẹ́ẹ̀. ọlọ́gbàjà gbẹ̀dẹ̀ mọ́ tọrọ bẹ́ẹ̀. ọmọ kékeré tọ́tọ́ ọmọ tọ́ yóò lè máa sọ pé máa tẹ̀lé wọn. ọmọ tọ́ yóò lè tọ́mọ́ ká máa tẹ̀lé wọn. kò tí mo ń fẹ́ ọlọ́gbàjì mọ́ fẹ́ nu wọn wí ẹ fẹ́ tẹ̀lé mi. ìgbà àgbàdo tó ọlọ́gbàjì náà fi ń wí ẹ máa tẹ̀lé wọn. má fara pa má sáyì lọ́gbẹ́ òró. 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 má mú èrò ọ̀tá ṣẹ lórí rẹ̀. má mú èrò ọ̀tá ṣẹ lórí rẹ̀. èrò ọ̀tá ilé pẹ̀lú ọ̀tá òde. èrò ọ̀tá ilé pẹ̀lú ọ̀tá òde. tẹ̀ wọ́n máa lẹ̀ kí wọ́n máa sọ̀lọ̀. tẹ̀ wọ́n máa lẹ̀ kí wọ́n máa sọ̀lọ̀. tẹ̀ wọ́n máa lẹ̀ kí wọ́n máa sálọ. tẹ̀ wọ́n máa lẹ̀ kí wọ́n máa sálọ. sọ pé àmúṣàkákù aláwùyáṣọ. àmúṣàkákù aláwùyáṣọ. aláwùyáṣọ. àwọn ọmọ Báwo ni o lọ ṣàdúrà sí gbogbo afẹ́fẹ́ Ọlọ́run kó gbàgbọ́ mi lọ. Síkọ̀. Síkọ̀. Ọlọ́run láwọn ẹlọ́run máa wá dáadáa. Etí òkun ni síkọ̀ ń gbé. Atẹ́gùn òkun ò sì dáná. Atẹ́gùn òkun ò Ẹlọ darí àwọn àdáwọ̀. Ọlọ́run apẹ́ yìí tán ní kí n ṣe ìgbàlá àti ìgbàlá. Nakir.